Alhaji Ogogo ò lọ fa ogun àwọn olórin wá sí film industry. Gbogbo bóṣùpá àti Paso ṣe jà tó. Àwa ò rí bí tí Ogogo ti lọ fi òṣùpá tọrọ donation láti pa Paso àbí kàn fi Paso gba donation láti fi pa òṣùpá. Oníkálùkù ń jagun ti ẹni. Àwa ò rí bí tí bàbá Ogogo tó ti lọ mú ìbànújẹ́. Èèyàn wa Lizzy Anjorin ó ti padà wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ awuyewuye ikú alákùnrin tí a mọ̀ sí Ogogo tí wọ́n dráàgì arábìnrin tí a mọ̀ sí Dayo Amusa Funke Akindele tí wọ́n dráàgì àwọn méjèèjì lé lórí ó ti jáde wá sọ̀rọ̀. Ẹ̀yin tèmi, wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí nínú Yorùbá movie industry lẹ́yìn ikú Ogogo. Ìjà yìí ó ti ń di gbọ́nmi sí omi òtó, ó ti ń fẹ̀ lójú gidi gan báyìí. Ẹ̀yin tèmi, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó ṣe ṣẹlẹ̀ àti nǹkan tí ó fi ẹjọ́ náà tí ó fi dá. Ẹkún òṣè ìbanilórúkọ jẹ́ kó lọ mú wá láti ta kó wá fà sí film industry. Àwa ò rí rí. Ìgbàtàbá pàdé location báyìí, mama bá ọmọ advice wọn bá sọ̀rọ̀, mama bá sọ̀rọ̀ bá ṣe máa life wa káwọn mama in fact. Ní gbogbo ọjọ́ ayé bàbá Ogogo, a rí bí tó ti lọ jó nílé onípòsírí o. Ìwọ tó bá ní fídíò bí tí bàbá Ogogo ti lọ jó nílé onípòsí jáde síta o. Ìwọ tó bá rí bí tí bàbá Ogogo ti lọ tagbó nílé Naira Marley àbí tó mú cocaine nílé Naira Marley lọ mú síta o. Fún wa níbi tí bàbá Ogogo ti lọ mú gbó nílé Alhaji Yinka Quadri o. Tábádé ń sọ̀rọ̀ nípa friendship. Ìrìn tí Alhaji Ogogo àti Alhaji Yinka Quadri, àwọn méjèèjì yẹn in particular, ìrìn tó ti jọ máa rìn ní ìgbésí ayé yìí àti ọ̀run. Ó dẹ̀ fi ọjọ́ kan wá sọ pé mo láṣìírí ẹ̀ lọ́wọ́. Èmi ò rí bí Alhaji Ogogo ti sọ wípé Yinka Quadri mo ń kó àṣírí ẹ síbì kan ni tí n bá gbé síta gbogbo àgbáyé máa blow dànù. Èmi ò rí rí. Ẹ wá wo níwájú Ọlọ́run àtèèyàn. Tọ́n bá ló yẹ kéèyàn wà pẹ́tì. Irú àwọn Alhaji Ogogo ẹ̀ ló yẹ kán wà pẹ́tì. Torí wọn ò enjoy film industry. Wọn ò jẹun film industry. Ìtẹ́lọ́rùn bàbá ìwà àti ìbírere nìkan ṣoṣo ló di àwọn pípù yìí mú. Ẹ gbọ́ mi, ìtẹ́lọ́rùn àti kábíni dáadáa, kábíni re, kábíni sí ibi téèyàn ti ní ìtẹ́lọ́rùn nìkan ló dì wọ́n mú. Torí éèjì tí gbogbo àwọn ọ̀dọ́ yìí ń ra, wọ́n jí ni o, wọ́n rẹ̀ǹtì ẹ̀ ni o, wọ́n ṣe ni o, everybody ló ń ṣílé. Àti tó lọ rẹ̀ǹtì ilé, àti tó wà ní short stay. Wọ́n ṣílé, wọ́n pa àwọn olórin. Àwọn Alhaji Ogogo yìí wọn ò máa rí ọmọ kankan. Inú iṣẹ́ tó ń ṣe, ṣẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì ní iṣẹ́ tí wọ́n ń ṣe àbí Ogogo ló ń ṣe. Good question. Ṣẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì ló mú níṣẹ́ àbí Ogogo ló mú níṣẹ́. Alhaji Ogogo, it's quite unfortunate. Àwọn èèyàn ní iṣẹ́ tíátà wọn nífẹ̀ẹ́ ara wọn a kì í ṣe bí tàwọn Ogogo o. Yinka Quadri, àwọn bàbá ojúlé, gbogbo wọn yàn nífẹ̀ẹ́ ara wọn o. Kí náà ń pè ní ìfẹ́? Ìfẹ́ ni wọ́n ń pè ní àṣírí. Kí ni wọ́n ń pè ní àṣírí? Àṣírí ni wọ́n ń pè ní Ọlọ́run.